yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ tún kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùnbí àjùrìbí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Alihamdulilayi rabbil alamin, ògo ni fọ́lọ́run lókè ọ̀run fún àǹfààní tàrí gbà lónìí. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá láàárọ̀ yìí ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùnbí. Ọdún ní mi omi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọn á mọ̀ kó dọ́jà ní èmi tí tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Èmi náà ni atọ́kùn ètò òkun ti ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí, níbi láti máa tú pẹ́rẹ́pẹ́rẹ́ àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ti ṣe ń jẹyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàná oníjọ tèmi tèmi oníjọ tàná, torí pé lọ́tùnlọ́tùn àtúkò wá sóde nígbà fún yín láàárọ̀ yìí. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ tìyín rèé tẹ̀ láǹfààní láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV lórí ètò ojúmọ́ aláyọ̀, abala lábalala di ẹrù ètò yìí. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ fún yín ní kókó orí ìròyìn yẹn, èyí tá a fẹ́ láǹfààní láti mú wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ yìí. Lẹ́yìn náà lápọ̀ sí orí pápá níbi tá a ti fi bẹ́ẹ̀ láti lọ ṣeré ìdárayá. Ìròyìn eré ìdárayá ni a máa mú wá fún yín lápá yẹn kí yín náà má mọ kí náà lè mọ ohun tó ń ṣẹlẹ̀ lápá ìròyìn eré ìdárayá. Ṣé ti ṣeré ìdárayá lónìí? Tó bá di àkókò yìí máa jẹ́ kẹ́ gbọ́. Abala tó tún wá ṣe bẹ́ẹ̀ tó tẹ̀lé eré ìdárayá, òun níbi tá a ti máa wo inú ìròyìn yẹn lóní sàn-án-sàn, á máa túṣu désàlẹ̀ kòkò, á máa bá oníṣòwò àdébi tó lápẹẹrẹ nípa ti àwọn ìròyìn tí a ti kó wá fún yín láàárọ̀ yìí láti máa mú wá sí ojú amóhùnmáwòrán yín àti etí ìgbọ̀nyín. Abala tó kẹ́yìn láti gbàlejò alálàyé bàbá gbàgede ìmọ̀ ẹ̀tì ilé bí wọ́n ti ṣe ń bá wa dá sí àwọn ọ̀rọ̀ yẹn láti gbà tá a ti ń ṣe àwọn ètò yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí ètò ojúmọ́ aláyọ̀. Lẹ́ni náà ẹ jẹ́ ká wò ó, ṣé wọn bá wa dá sí àbí wọn ní bá wa dá sí. Gbogbo ẹ̀ la máa láǹfààní láti rí wò lọ́lọ́kan òjọ̀kan ní àárọ̀ yìí. Ó yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan fún tó jẹ́ ìgbádùn ètò ojúmọ́ aláyọ̀ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ alójòpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ wìtàláwì Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ láńjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ o fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ wò ó, jẹ́ ká ti ọ̀pá bọ́ọ̀lù kó lè ṣe bẹ́ẹ̀ kó lè dùn dáadáa nípa ti àwọn ìròyìn tá a ti kó wá fún yín bíbá láàárọ̀ yìí. Ó kéré akọ́bùnmi láàárọ̀ yìí kò jẹ́ kékeré mọ́ owó pé wọ́n ti ṣe ayẹyẹ ètò ìbúra wọlé fún adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Kudirat Kékeré Ẹkùn. Lánàá òde yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìbúra wọlé. Ààrẹ wá sọ nǹkan kan tó ṣe gbòógì ọ̀rọ̀ fún adájọ́ àgbà Kékeré Ẹkùn yìí. Ọ̀rọ̀ kàbìtì ní Tinubu sọ fárábìnrin yìí, ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Bákan náà wọ́n máa ti sọ di mímọ̀ fún ìṣèjọba orílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí o. Wọ́n ní ẹ wò ó, ẹ jẹ́ kí àwọn ibùdó ìfọpo rìfẹ́nárì ẹ jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́, kẹ́ pa àwọn tí kò ṣiṣẹ́ tí wọ́n bá ojú òṣùwọ̀n mu lásìkò yìí, kẹ́ pa wọ́n tì, kẹ́ gbájúmọ́ ẹyọ kan tó bá ṣiṣẹ́. Torí kí ni wọ́n ṣe sọ eléyìí? Ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ ti délẹ̀ o, ó ti ń kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ti ń kọ wọ́n lóminú, wọ́n ti ń sọ̀rọ̀ sókè pé báwo ni àwọn gómìnà yìí ṣe ń gba àwọn ènìyàn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ tí a mọ̀ sí aid, bí wọ́n ṣe ń gbà wọ́n bí ẹni gba owó púpọ̀. Wọ́n ní ibi tọ́rọ̀ wá dédò yìí jẹ́jẹ́ mọ̀ pé àwọn gómìnà 12 ni wọ́n ti gba ẹgbẹ̀rún 4
lé sókè àwọn éèdì àwọn tó ń ṣèrànlọ́wọ́ fún wọn wọ́n ti gbà wọ́n kí ló dé mélòó kí lẹ fẹ́ fi wọ́n ṣe eléyìí ló kọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà nínú wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ o wọ́n sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwọn gómìnà tọ́rọ̀ kàn kódà gómìnà kan nílẹ̀ Yorùbá ó wà lára wọn ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ìjẹ́jẹ́ mọ̀ wípé ẹni tí ó jẹ́ Eddie Clark ó mà ti sọ̀rọ̀ sí Tinubu ó ní Tinubu kéde ìpè pàjáwìrì lórílẹ̀-èdè Nàìjíríà o àwọn ọmọ orílẹ̀-èdè ebi ti fẹ́ pa wọ́n kú o kéde ètò pàjáwìrì emergency ló ń ṣẹlẹ̀ yìí o gbọ́dọ̀ kéde rẹ̀ o òun náà fi ránṣẹ́ sí Tinubu kí ló mú sọ eléyìí ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ìjẹ́jẹ́ mọ̀ wípé wọ́n ti ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà láti fi ààyè gba àwọn ọ̀dọ́ tó pọ̀ níye dáadáa láti máa rí ọwọ́ mú lágbo òṣèlú àti nínú ìṣèjọba ọlọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà àwọn wo ló ń gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí ẹ̀ máa láǹfààní láti gbọ́ lé ní kò ní dọ̀la ẹ wò ó pípa àwọn kìrìsìtẹ́nì kì í ṣe ẹ̀ṣẹ̀ lásán ìjìyà ẹ̀ṣẹ̀ tó gbọ́dọ̀ máa tẹ̀lé kì í ṣe pé wọ́n pààyàn kó dẹ̀ lọ bẹ́ẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ ńlá ló gbọ́dọ̀ máa tẹ̀lé bíṣọ̀bù kan lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló sọ eléyìí di mímọ̀ ẹ wo àwọn oníwà ọ̀daràn àwọn ni wọ́n ń ba gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú ọ̀nà rélíwé òun ni wọ́n ba gbogbo ẹ̀ jẹ́ àti wípé àwọn tí ọwọ́ ń bà yìí níbo ni wọ́n wà ẹnìkan tó jẹ́ ọ̀gá fún iléeṣẹ́ rélíwé lórílẹ̀‐èdè Nàìjíríà ló ké gbàjarè síta lórí ọ̀rọ̀ yìí ẹ̀ tí wàá gbọ́ eléyìí o látàrí ọ̀rọ̀ àti ilé àrùn màlẹ́ríà àrùn ibà láti lé wọlẹ̀ pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn bíi alẹ́nulọ́rọ̀ dáadáa Dangote Ọ̀tẹ́dọ́lá Elumelu wọ́n mà ti fọwọ́sowọ́pọ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún ìjọba lórí ọ̀rọ̀ àrùn yìí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kí ló kàn wọ́n pẹ̀lú eléyìí ẹ̀ máa láǹfààní láti gbọ́ lẹ́ni kò ní dọ̀la ìjẹ́jẹ́ mọ̀ fọwọ́ sí rere tó àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wípé wọ́n gbìyànjú láti gbẹ ẹ̀mí lẹ́nu èèyàn ṣé wọ́n rí ẹ̀mí náà gbà àbí wọn kò rí gbà báwo ni wọ́n ṣe dé ilé ẹjọ́ ẹ̀ máa láǹfààní láti gbọ́ lẹ́ni kò ní dọ̀la òmìnira dé o òmìnira dé fún àwọn dókítà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí àwọn ajínigbé tí wọ́n jí gbé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìrànlọ́wọ́ fún wọn báwo ni ìrànlọ́wọ́ yìí ṣe dé ọ̀dọ̀ àwọn ará bíi báwo ni wọ́n ṣe gbà wọ́n sílẹ̀ lẹ́yìn tí ọ̀kan lára wọn òbí ẹ̀ ó ké gbàgàrè sí Tinubu ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́ni ni ẹ wo lọ́jọ́ tẹ́bí bá pọ̀ náà àní ṣe bẹ́ẹ̀ àní rìn lọ́nà ìyá kan àti ọmọ wọn rẹ̀ ni ọkọ̀ kan ti ṣekú pa ní ìpínlẹ̀ Ògùn níbo leléyìí ti ṣẹlẹ̀ rí báyìí ẹ láǹfààní láti mọ ohun tó ṣẹlẹ̀ gangan lọ́jọ́ tí à ń wí yìí ẹ̀yin Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún súnmọ́ bí o kí ló fa áwọ̀ láàrin àwọn lọ́balọ́ba eléyìí tuntun lágbára o ìjẹ́jẹ́ mọ̀ pé látàrí lásìkò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba Yorùbá àti àwọn èèyàn kan gbòógì ni ó mú kí gómìnà kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ kódà wọ́n tún gbé ìgbìmọ̀ kalẹ̀ lórí wípé ẹ jẹ́ ká bá yanjú ọ̀rọ̀ yìí ẹ wò níbo lélẹ́yìí ti ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní láti gbọ́ ilé gangan ni o ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́yìn kò ní dọ̀là níbi tí màá ti máa yàn náà fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ wò ẹ má jẹ́ kí n da yín lágara ọ̀rọ̀ ẹ má jẹ́ kí n bó òpó lọ lé olóró ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n bọ́ sórí pápá ká ṣe eré ìdárayá kí n fún yín lérè ìdárayá ìròyìn yẹn tó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá ẹ̀ka tó wá tẹ̀síwájú lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ẹ kú ìkàlẹ̀ o. Padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ abala tá a dédò yìí là ń pè ní láti orí pápá BGI TV níbi làwọn ti máa fún yín láwọn ìròyìn eré ìdárayá kí tí yín má bàdé sí àwọn ìròyìn eré ìdárayá èyí tí wọ́n ti bá wá sóde láàárọ̀ yìí òtún ní omi ìkíṣà àmọ̀fọ́lọ́kọ̀ àfihàn mi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín o gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ìròyìn eré ìdárayá ẹ̀ tí mo bá ti máa ń ṣe wípé ẹsẹ̀ kòkó láti máa ń gbé lọ sí ilẹ̀ òkèrè eléyìí tí a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí ìròyìn eléyìí kò ṣe bẹ́ẹ̀ kò dùn mọ́ mi
nínú látàrí bí pé wọ́n ṣe sọ di mímọ̀ pé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn èèyàn alẹ́nulọ́rọ̀ ni wọ́n mà ti bá ìpínlẹ̀ Imo ni wọ́n mà ti bá wọn kẹ́dùn ènìyàn kan tó ti fi ìgbà kan rí jẹ́ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀rí arákùnrin yẹn onírùngbọ̀n funfun báyìí òun gangan ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Christian Obi wọn ló mà ní ó mà kópa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan mà ní èyí tó ń gbé lọ síbi tí ó ń lọ wọn ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló gba ẹ̀mí lẹ́nu arákùnrin yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ẹni tí wọ́n ṣe ààrẹ fún àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà Ibrahim Gusau ló ti sọ di mímọ̀ pé òkúta ńlá lọ́sọ̀gbà wáyé ó dùn wá jọjọ ní pé a pàdánù ẹnìkan tó tún jẹ́ akọ́nìmọ̀gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atlant FC torílẹ̀‐èdè Nàìjíríà ó dùn wá o wípé gbogbo eléyìí ṣẹlẹ̀ lásìkò yìí wọ́n tún bá àwọn ìgbìmọ̀ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ Imo State Football Association tó fi mọ́ ìṣèjọba orílẹ̀‐èdè ìṣèjọba ìpínlẹ̀ Imo wọ́n bá wọn kẹ́dùn fún ẹni tí wọ́n pàdánù yìí pé Christian Obi ó dùn wá púpọ̀ ṣùgbọ́n kí Ọlọ́run bá wa bo òróró ìtura sójú ọgbẹ́ náà ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àjọ NFF náà ní lẹ́yìn tí wọ́n mẹ́nu bà yẹn tán wọ́n ti wá sọ ọ́ de mímọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ akọ́nìmọ̀gbá ilẹ̀ òkèrè ìyẹn Gianni Anderson ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n pé òun ti ní gbólóhùn pọ̀ pẹ̀lú àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà láti jẹ́ akọ́nìmọ̀gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ bá gbàgbé pé Anderson yìí òun ni kò ní iṣẹ́ kankan lọ́wọ́ yìí látìgbà tó ti fi inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Sweden sílẹ̀ nínú oṣù kọkànlá ọdún tí ó kọjá eléyìí ni wọ́n fi wá sọ di mímọ̀ pé nígbà tí kò ní iṣẹ́ kankan lọ́wọ́ lásìkò yìí jẹ́ ká bá a sọ̀rọ̀ fún ipò tó ṣe bẹ́ẹ̀ tó ṣòfò ìyẹn gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Super Eagles ó wá sọ di mímọ̀ fúnra lára rẹ̀ wípé ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún wọn ti bá mi sọ̀rọ̀ èmi náà sì ti ń bá wọn sọ̀rọ̀ bó bá tẹ́ mi lọ́rùn àgbàṣe yìí bí ò sì tẹ́ mi lọ́rùn oníkálukú á pín ìyà láti máa bá rẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ yẹn ó ti ń jọra wọn láàrin èmi Anderson àti àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká wò ó bó ṣe máa rí nípa ti ẹni tí yóò jẹ́ akọ́nìmọ̀gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ kí n lọ sí agbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ heavyweight champion ìyẹn Vladimir Klitschko òun ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ìjà láàrin Tyson Fury àti Anthony Joshua ẹnìkan ló máa jáwé olúborí o ẹni tó sì máa jáwé olúborí sẹ́ẹ̀ òun ni Anthony Joshua gẹ́gẹ́ bí Klitschko ti ṣe sọ di mímọ̀ bí ẹ kò bá gbàgbé pé Klitschko yìí òun ló fi ìyà jẹ Sam Peter àti àwọn èèyàn kan lágbo àpẹ̀ṣẹ́kù bí òjò òun ló ti wá sọ di mímọ̀ pé wò ó gbogbo àgbáyé ló ń fojú sọ́nà sí ìjà láàrin Anthony Joshua àti Tyson Fury àwọn méjèèjì àwọn náà ti ṣe dáadáa lágbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn ṣùgbọ́n ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa Anthony Joshua ọwọ́ bó ṣe ń ju ẹ̀ṣẹ́ ó lágbára o ó dẹ̀ ṣeé ṣe kó jáwé olúborí tó bá kojú Tyson Fury Klitschko fi èròǹgbà rẹ̀ wò pé mo ṣiyèméjì lórí Fury tó bá máa jáwé olúborí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àwọn ti ẹlẹ́ṣẹ̀ kíkàn láàárọ̀ yìí lórí pápá eré ìdárayá ti BGI TV ẹ jẹ́ ká lọ sí agbo ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré lawn tennis ǹjẹ́ jẹ́ mọ̀ pé Jannik Sinner nọ́mbà 1 láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ló ti fi ọjọ́ Ẹtì Friday àná yìí sọ di mímọ̀ pé ẹ wò ó bó ti lẹ̀ jẹ́ wípé lótìtọ́ àti lódodo wọ́n ní mo ṣe nǹkan kan nípa ti àwọn ẹ̀sùn egbògi olóró tí wọ́n fi kàn mí yìí mi ò jẹ̀bi òun fúnra lára ẹ̀ ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó mi kúkú ṣe nǹkan kan bí wọ́n ṣe ń parọ́ mọ́ mi lọ́tún parọ́ mọ́ mi lósì èmi fúnra lára mi mọ̀ wípé gbogbo àwọn tó ń fẹ̀sùn kàn mí yìí irọ́ lásán ni wọ́n kàn wá àwáwí ni láti bà tèmi jẹ́ wọn tètè rí tèmi bàjẹ́ ọmọ agbábọ́ọ̀lù ẹ̀yìn lórí kọnkéré yìí ọmọ orílẹ̀-èdè Italy ló ti wá sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n rí ẹjọ́ náà yanjú ní ilé ẹjọ́ láàrin ọ̀sẹ̀ tí a wà yìí òun fúnra lára ẹ̀ ló ti wá ṣàlàyé pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ẹ̀mejì ni wọ́n ṣàyẹ̀wò yẹn fún mi láti rí pé wọ́n fẹ́ gbégi dínà mi láti má kópa lágbo àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré ṣùgbọ́n a dúpẹ́ o wípé gbogbo ẹ̀ ó ti lọ sí odò ó ti lọ mú mi báyìí ó ti tẹnu bọ epo a
dúpẹ́ wípé mi ò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn mí. Sínà òun ló ń dúpẹ́ wípé gbogbo nǹkan wọ̀nyí ó ti fò ó dá lásìkò yìí. Ẹ jẹ́ ká lọ ságbó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Spain ni màá ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ di mímọ̀ báyìí wípé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n máa ti pàdánù agbábọ́ọ̀lù wọn ìyẹn Jude Bellingham sọ́wọ́ ìfarapa yìí ló sì máa gbé lọ bí fún oṣù kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lánàá. Eléyìí ló jáde lẹ́yìn àwọn oríṣiríṣi àyẹ̀wò tí wọ́n ṣe fún agbábọ́ọ̀lù yìí nípa ti bí ìfarapa rẹ̀ ṣe dé dúró ní àgọ́ ara rẹ̀. Wọ́n ní ẹsẹ̀ rẹ̀ ọ̀tún òun ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí tí wọ́n fi sọ di mímọ̀ pé Jude Bellingham yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kojú Real Valladolid àti Las Palmas tó fi mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Betis. Wọ́n ní kódà ìdíje líìgì tí àwọn orílẹ̀-èdè tí wọ́n yóò máa bẹ̀rẹ̀ ní oṣù tó ń bọ̀. Wọ́n ní ó ṣeéṣe kí arákùnrin yìí Jude Bellingham máa kópa níbẹ̀ fún orílẹ̀-èdè England. Ẹ wo Jude Bellingham ìrìn àjò ó ti gbé lọ báyìí ó ìrìn àjò ìfarapa ni ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹnìkan mọ̀ tí ń sọ̀rọ̀ bàbá àgbàlagbà kan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù owó àárín gbogbo fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Gordon Strachan. Òun ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó tí ń bá rí àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lásìkò yìí wọ́n máa ń mú mi rántí àwọn agbábọ́ọ̀lù kan bíi Lionel Messi, Neymar àti Kylian Mbappe nígbà tí wọ́n jọ wà pọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Bàbá yìí sọ di mímọ̀ pé tí àwọn agbábọ́ọ̀lù tuntun tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United bíi agbábọ́ọ̀lù atamátàsé Joshua Zirkzee àti Mark Rashford tó fi mọ́ Rasmus Højlund tí wọ́n bá lè gbìyànjú tó fi mọ́ Angelo Garnacho àti Anthony Martial tó fi mọ́ Bruno Fernandes tí àwọn gbogbo àwọn wọ̀nyí tí wọ́n bá lè ṣe àtìlẹ́yìn fún àwọn tó wà níwájú wọn wọ́n á ṣe dáadáa ju àwọn mẹ́ta tí òun mẹ́nubà yìí lọ. Ṣùgbọ́n òun ni ẹ wò ó àwọn agbábọ́ọ̀lù tí àwọn èèyàn lè gbàgbé lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Lionel Messi, Kylian Mbappe àti Neymar wọ́n jẹ́ àwọn agbábọ́ọ̀lù kan tí wọ́n ṣe àwọn ojúgbà wọn ní ìṣekúṣe nígbà tí wọ́n wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Eléyìí ni bàbá yìí fi sọ eléyìí sí ìrántí àwọn tó wà níwájú lọ́wọ́ yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Romelu Lukaku. Ọ̀rọ̀ ti wọ́ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àti Chelsea láti ra Romelu Lukaku. Àná òde yìí ni wọ́n wọ èèyàn kankan láti ra agbábọ́ọ̀lù yìí pátápátá kì í ṣe àdéhùn àyálò wọ́n rà á tán nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni ó ti tọwọ́ bọ àdéhùn ọdún 3 fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli báyìí láti bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun rẹ̀. Eléyìí ni wọ́n ti wá fi sọ di mímọ̀ pé wo Victor Osimhen tí wọ́n tẹ̀ ń pariwo lásìkò yìí wọ́n ní wọn tí mọ ibi tí wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ Victor Osimhen sí o tí ò bá sì ṣọ́ra ibi tó ń bá lọ yìí tó bá rí ikọ̀ agbábọ́ọ̀lù kan láti rà ó léwu púpọ̀ fún ọjọ́ ọ̀la rẹ̀. Ṣùgbọ́n ibi tó wà ńlẹ̀ yìí òun ni wípé Romelu Lukaku ó ti di agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Ẹ jẹ́ kí n kó lọ́dọ̀ Romelu Lukaku ọ̀nù ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea náà ni ó ẹni tí ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Maresca ó ti ṣe àtìlẹ́yìn fún Joao Felix pé ìpadàbọ̀ rẹ̀ yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea jẹ́ kó ní èso rere kọ́ ẹ̀kọ́ lára àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn nígbà tó wá nígbà yẹn pẹ̀lú àdéhùn àyálò loan. Maresca ló fi eléyìí sọ di mímọ̀ fún Joao Felix látàrí bó ṣe di agbábọ́ọ̀lù tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lásìkò yìí. Ó ní wàá ṣe dáadáa lásìkò tó tún padà wáyé ṣùgbọ́n gbìyànjú kó kẹ́kọ̀ọ́ látara àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn tí ò jẹ́ kó ṣe dáadáa nígbà tó wà nínú agbábọ́ọ̀lù Chelsea. Maresca akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea òun ló sọ ilé ìdí mímọ̀ ní ìṣáájú fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ tuntun ìyẹn Joao Felix. Manchester United láfi máa káàdì ẹlẹ́ lénìí níbi tí wọ́n ti sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù kan tórúkọ rẹ̀ jẹ́ Wilfried òun ni wọ́n ti sọ di mímọ̀ pé yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ tí ìròyìn yẹn sì gbé káàkiri pé agbábọ́ọ̀lù yìí wọ́n ti sọ di mímọ̀ pé òun náà yóò máa kúrò pátápátá fún ọjọ́ gbọ́rọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ibo ló wá lọ báyìí a kò tí ì lè fi ìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ wò ó ẹ jẹ́ kí a máa fi yẹn ṣe lọ láàárọ̀ yìí ká tó máa lọ. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ máa ń láǹfààní láti máa wáyé lónìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ níbi àwọn oríṣiríṣi ìdíje líìgì káàkiri àwọn ilẹ̀ Yúróòpù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè France. Lánàá òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ́jọ̀kan wọ́n gbìyànjú láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n lórílẹ̀-èdè France bó ṣe máa wáyé lónìí rèé Lyon wọ́n jáwé olúborí
olúborí pẹ̀lú Lyon yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Monaco, Lille àti Angers, St Etienne àti La Fera. Àná PSG wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 6-0 lẹ́nìí níbi ìdíje German Bundesliga. Freiburg àti Stuttgart wọ́n máa gbéná wojú ara wọn. RB Leipzig àti Bochum wọ́n máa gbéná wojú ara wọn. Augsburg àti Werder Bremen lẹ́nìí ní kò ní dọ́là. Mainz 05 àti Union Berlin wọ́n máa gbéná wojú ara wọn. Hoffenheim àti Holstein Kiel wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa gbéná wojú ara wọn. Borussia Dortmund àti Eintracht Frankfurt lẹ́nìí náà ni wọ́n máa gbéná wojú ara wọn. Lórílẹ̀-èdè Italy Serie A ìdíje kan tó ṣe bẹ́ẹ̀ tó lákàkì náà nìyẹn. Parma àti AC Milan wọ́n máa gbéná wojú ara wọn. Udinese àti Lazio wọ́n jọ máa mú nǹkan lẹ̀ lálẹ́ òní ní. Inter àti Leeds wọ́n máa jọ mú nǹkan lẹ̀ lálẹ́ òní. Monza àti Girona èní ni kò ní dọ̀là níbi ìdíje Spanish La Liga. Osasuna àti Mallorca wọ́n máa gbá tóra wọn lẹ́nìí. Barcelona àti Atletico Club ìyẹn Atletico Bilbao lẹ́nìí náà ni kò ní dọ̀là. Jẹ́ ká wo bí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣe máa rí. Espanyol àti Real Sociedad wọ́n máa gbéná wojú ara wọn. Getafe àti Rayo Vallecano lẹ́nìí náà ni kò ní dọ̀là. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìdíje Spanish La Liga. Lórílẹ̀-èdè England lẹ́nìí ìfẹsẹ̀wọnsẹ̀ pọ̀. Brighton àti Manchester United aago 12 ààbọ̀ ni wọn yóò máa bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Southampton àti Nottingham Forest, Manchester City àti Ipswich Town, Crystal Palace àti West Ham United, bákan náà Tottenham àti Everton ìyẹn náà máa wáyé lónìí. Fulham àti Leicester City ìyẹn náà èyí ni kò ní dọ̀là. Tó bá wá di ọwọ́ alẹ́ mọ́ ìrọ̀lẹ́ Aston Villa àti Arsenal àwọn náà á ṣe bẹ́ẹ̀ wọ́n á jọ máa mú nǹkan lẹ̀ nílé ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa. Oníyan ṣeun lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ yín o, àjọṣe wa ò ní bàjẹ́. Níbi làá ò rí mọ̀ fún ti abala láti orí pápá BGI TV títí dìgbà mìíràn. Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ tèmi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ sí àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ẹ wo ètò Ojúmọ́ Aláyọ̀ ó máa ń tẹ̀síwájú. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àwọn lọ́balọ́ba tí wọ́n ń jà báyìí tí àwọn gómìnà tí wọ́n ń bá wọn dá sí ẹ jẹ́ ká ti bí báyìí wò kí ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú táwọn gómìnà bá ń bẹ̀rẹ̀ sí ní fọwọ́ lálẹ̀ fún àwọn lọ́balọ́ba àbí wọ́n tẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Lára àwọn ìròyìn tí màá mú wá sí ti ìgbọ̀nyín nìyẹn. Kékeré ẹkùn tó jẹ́ adájọ́ àgbà tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni Tinubu fi ránṣẹ́ sí gbọ́ ọ̀rọ̀ Tinubu fi ránṣẹ́ sí adájọ́ àgbà yìí. Ẹ wo gbogbo ẹ̀ ni màá láǹfààní láti mú wá fún yín lónìí. Ẹni tí wọ́n sọ pé kí Tinubu kó kéde ìpè pàjáwìrì nípa ti oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló mú kó sọ eléyìí. Ẹ jẹ́ ká lọ sí ibi tá ti máa fún yín níròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú kalẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ókù nìbọn ló ìdajì ìjòkè náà ń gbé inú o. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní máa fún yín láwọn ìròyìn tí mo ti kọ́kọ́ mú kókó orí rẹ̀ wá fún yín ní ìbẹ̀rẹ̀ ètò yìí. Níbi tọ́rọ̀ dé dúró báyìí ẹ má jẹ́ kí n da yín lágara rọ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní máa mú wá fún yín lóní pẹrẹwu lóní sàn-án gẹ́gẹ́ bí a ti kọ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọjọ́ àná tí ń ṣe ọjọ́ Ẹtì Friday àná rọ adájọ́ àgbà tuntun tí wọ́n ṣe ayẹyẹ ìbúra wọlé fún ní àná òde yìí náà ni adájọ́ Kudirat Kékeré Ẹkùn wọ́n ti rọ̀ ọ́ wípé o gbọ́dọ̀ ṣe ìgbìyànjú láti rí pé o dáàbò bo ẹ̀ka ètò ìdájọ́ ó tẹ̀ gbọ́dọ̀ tún mú ìdàgbàsókè bá ìdí tí ìdájọ́ ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí Kékeré Ẹkùn gẹ́gẹ́ bí yóò ṣe máa gbé iṣẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe adájọ́ àgbà náà ìyẹn Káyọ̀dé Àríwọlá ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ètò ìbúra wọlé náà fún adájọ́ Kékeré Ẹkùn gẹ́gẹ́ bí adájọ́ àgbà ẹlẹ́ẹ̀kẹtàlélógún rú rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà obìnrin ẹlẹ́ẹ̀kejì tí
tí yóò máa dé ipò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ló ti tẹnu mọ́ ọ̀rọ̀ yìí fún Kékeré Ẹkùn pé o gbọ́dọ̀ gbìyànjú, o gbọ́dọ̀ ṣe ìrónilágbára fún ètò ìṣèjọba òmìnira orílẹ̀‐èdè Nàìjíríà. O gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan tó ń ṣe o gbọ́dọ̀ mọ̀, o sì gbọ́dọ̀ ṣe ìgbéga fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé o ti dé ipò yìí látàrí pé a kò ṣiyèméjì lé ẹ lórí wípé wàá ṣe dáadáa. O wá sọ di mímọ̀ sí iwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe jáde. Adájọ́ àgbà yìí, ìyẹn adájọ́ tuntun Kékeré Ẹkùn, òun náà sọ, òun ní èmi náà mo ṣe ìlérí láti ṣe gbogbo ohun tí màá máa ṣe gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú inú kan, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú jíjẹ́ olótìtọ́ sí ìwé òfin àti ìlànà ti orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí adájọ́ àgbà tí mo jẹ́. Ẹ wo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún ṣe bẹ́ẹ̀, ó tún gbé oríyìn fún adájọ́ Kékeré Ẹkùn fún ipa biribiribi tó kó lẹ́ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní òun rí pé ipò tó dé yìí ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ní ipa rere lórílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ kí ó dé ipò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ má gbàgbé o pé Kékeré Ẹkùn ó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí gẹ́gẹ́ bí ògbóǹtarìgì agbẹjọ́rò nígbà tí wọ́n pè sí ilé ẹjọ́ àgbà, ìyẹn tí wọ́n sọ pé wọ́n pè yàn sí Nigerian Bar, ìyẹn ní ọdún 1981. Àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fi wá di ẹni tí ó dé ipò adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ di mímọ̀ fún Kékeré Ẹkùn wípé wò ó jẹ́ kí ìwà rẹ àti ìṣe rẹ kó jẹ́ ìwúrí fún àwọn obìnrin tí wọ́n ń lérò láti dé ipò tó dé yìí lọ́jọ́ kan. Ẹ wo ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀, ó sọ̀rọ̀ fún Kékeré Ẹkùn lánàá gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn án gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ o. Ẹ̀ ń bi mí léèrè inú ìwé ìròyìn wo mo ti rí, inú ìwé ìròyìn Daily Post, kódà ìwé ìròyìn Punch wọ́n pọ́ǹchẹ̀ síta láàárọ̀ yìí ni mo fi láǹfààní láti mú kà wá fún yín. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ síbi tí àwọn èèyàn kan ti ń sọ̀rọ̀ nípa ibùdó ìfọpo rìfáínárì ti orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ kan tí wọ́n pè ní ìjọ National Congress ni wọ́n máa ti ké gbàjarè sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ó níbi tọ́rọ̀ dé dúró yìí, àwọn ibùdó ìfọpo rìfáínárì tẹ́ bá mọ̀ wípé yóò ṣiṣẹ́ òun ni kẹ́ ẹ gbájúmọ́. Àwọn tẹ́ ẹ ti mọ̀ wípé ọjọ́ iwájú wọn kò dára rárá, bẹ́ẹ̀ bá náwó lé lórí kò ní ṣiṣẹ́, ẹ má gbìyànjú láti súnmọ́ àwọn ọbẹ̀ yẹn. Bó jẹ́ méjì, bó jẹ́ mẹ́ta lẹ fẹ́ gbájúmọ́ tó dẹ̀ máa ṣiṣẹ́ dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn gangan òun ni kẹ́ gbájúmọ́ lásìkò yìí. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n sọ eléyìí níbàámu àwọn ìlérí tí ìjọba tí wọ́n ti ń sọ látijọ́ ìpàápàá jùlọ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ epo àti iléeṣẹ́ epo NNPCL ti orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti ń sọ lọ́pọ̀ ìgbà. Wọ́n ní gbogbo ìlérí tí wọ́n sọ wọ́n kò múṣẹ́, wọ́n kàn yẹgi, wọ́n yẹ lẹ́sẹ̀ láti gbà tí wọ́n ti ṣe ni látàrí pé kí ni wọn gbájúmọ́ èyí tí wọ́n mọ̀ pé yóò ṣiṣẹ́. Wọ́n bẹ́ẹ̀ kò bá gbàgbé láti December 2023 ni iléeṣẹ́ epo NNPC ti sọ ọ́ di mímọ̀ pé ẹ rí àwọn ibùdó ìfọpo kan ó máa ṣiṣẹ́ lọ́dún 2024. Lọ́dún 2024 ló tún tẹnu bẹ́ẹ̀ pò yìí, a kò tí ì rí nǹkan kan ló jẹ́ kí àwọn ẹgbẹ́ yìí tún wá ké gbàjarè síta wípé ẹ má tàn wá mọ́. Níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe lọ́jọ́ òní, níbẹ̀ ni ẹni tí ń ṣe alukoro fún ẹgbẹ́ náà, kọ̀wé ẹgbẹ́ náà ìyẹn Ezonebi Oyekamanjigẹgbẹgẹ, òun ló sọ eléyìí di mímọ̀ fún àwọn ará ìlú wípé ẹ wò ó ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ tètè wá nǹkan ṣe o lórí ọ̀rọ̀ ibùdó ìfọpo orílẹ̀‐èdè Nàìjíríà yìí. Àwọn tí ẹ bá rí pé wọn kò ṣiṣẹ́ dáadáa mọ́, kí ló dé tẹ́ tún náwó lé wọn lórí? Ẹ pa wọ́n tì, kẹ́dẹ̀ gbájúmọ́ èyí tí yóò ṣe kíni, tí yóò mú èso rere bá ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ wọ́n sọ̀rọ̀ n kò lè ṣe kíni, n kò lè ká tán láàárọ̀ yìí. Àwọn ẹgbẹ́ kan tí a mọ̀
sí INC wọ́n ti sọ di mímọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà o wípé ẹ wò ó ẹ jáwọ́ lórí àkùrọ̀ tí ò yọ ẹ lọ gbómi ilá kaná kẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe nípa ti ibùdó ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá bẹ̀yẹn. Ẹ jẹ́ ká tún wá lọ sí ibi tí àwọn ará ìlú wọ́n mà ti ń fi ohùn léde lórí bí àwọn gómìnà ṣe ń yan àwọn ẹni tí yóò máa bá wọn ṣiṣẹ́ bí olùrànlọ́wọ́ èbì bí wọ́n ṣe ń yàn wọ́n bí ẹni wípé wọ́n kàn ń mú wọn kàn ń gbé oníkálukú ó kàn ń pọ̀ níye ní ibi tó yẹ kẹ́yìn èèyàn bíi 3 mẹ́wàá sí ẹ wá di wípé ẹ̀yìn èèyàn bíi 100 èèyàn 200 síbẹ̀ kí ló dé? À ń sọ̀rọ̀ wípé gbèsè pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, à ń sọ̀rọ̀ wípé owó ta níyì kò tí ì ṣe kí ni kò tí ì ká wa, à ń sọ̀rọ̀ wípé kẹ́ máa dínkù bá àwọn ọ̀nà tá a fi ń náwó tí ò ní ìtumọ̀ yìí ẹ̀tún wá ń ṣe bẹ́ẹ̀ sọ pé bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ló ń gba ti èsì jáde. Eléyìí ló jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ di mímọ̀, wọ́n tún wá ṣàlàyé wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé à á pariwo wípé a fẹ́ gbégi dínà bí àwọn èèyàn kan ṣe ń gbowó oṣù tí wọn kò sì ṣiṣẹ́ fún owó oṣù yìí ni àwọn gómìnà ìpínlẹ̀ 12 kan ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún yàn àwọn olùrànlọ́wọ́ tí wọ́n pọ̀ níye dáadáa nígbà tí wọ́n máa kó àkọsílẹ̀ yìí jọ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ wọ́n ní 4,400 ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ gba àwọn ènìyàn wọlé gẹ́gẹ́ bí AIDS ìyẹn 4,385 AIDS ni wọ́n ti gbà wọlé láti ọdún 2023 tí wọ́n sì yí wọn padà wọ́n tún gbà wọ́n kún ní wọ́n wá sọ di mímọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó máa jẹ́ kí gbèsè pọ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní àwọn èèyàn tó yẹ kẹ́ fi sí ipò bíi assistant special assistant special adviser senior special assistant technical assistant media àti personal assistant nínú àwọn èèyàn yìí a mọ̀ pé wọ́n máa wúlò fún ìṣèjọba yín ṣùgbọ́n wọn kò gbọ́dọ̀ pọ̀jù wọn bá ṣàpèjú ẹ̀ wípé ẹ wò ó ní àwọn ìpínlẹ̀ bíi Taraba Èkìtì Enugu ẹ̀yìn Adamawa Kano Plateau Akwa Ibom Cross River Borno Yobe Kogi ẹ wò wọ́n yàn ó kéré tán wọ́n ti yan bíi 4,385 látìgbà tí wọ́n ti bọ́ sí ipò ní ọdún tó kọjá. Wọ́n ní gbogbo eléyìí ló jẹ́ èyí tó ń ka àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú wípé gbogbo àwọn kan wọ̀nyí ó lè máa kówó lọ fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ bá tún wo àwọn èèyàn wọ̀nyí wọn kò ṣe ojúṣe wọn dáadáa wọ́n kàn ń gbowó lásán ni tí wọn ò sì ṣe kankan. Wọ́n ní gbogbo eléyìí làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń kọminú ni wọ́n fi ń ké gbàjarè pé ẹ̀yin gómìnà yìí ẹ má ṣe léyìí mọ́ ẹ gbìyànjú kẹ́ mú àdínkù bá àwọn èèyàn tó ń bá yín ṣiṣẹ́ kí gbèsè tó wà lórí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn owó kan tí ó yẹ kẹ́ fi ṣe ohun tó nítumọ̀ tẹ́ẹ̀tù máa san fún àwọn èèyàn tí ò ṣe kíni tí ò nítumọ̀ tí wọ́n sì ń sọ wípé àwọn ń bá yín ṣiṣẹ́. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n yarí o wọ́n bínú tán wọ́n sọ̀rọ̀ sí àwọn gómìnà yìí yàkàyàkà ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lásìkò yìí bí bẹ́ẹ̀ kọ́ ohun tó fi yín bá rí kẹ́ ẹ faramọ́ ni o. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ ń bi mí lérè pé ibo ni ìròyìn yẹn ti jáde ẹ lọ sínú ìwé ìròyìn Punch gbẹgẹdẹ gbàgàdà járe ilẹ̀ ó ti rí láàárọ̀ yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Inú ìwé ìròyìn Daily Post ní ìròyìn tún gbé mi sí báyìí o níbi tí ẹnìkan tó jẹ́ ògbóǹtarìgì ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alábòjútó fún ọ̀rọ̀ ìfitónilétí àti olórí lápá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà olóyè Edwin Clark òun ló ti pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ń pé ẹ wò ó ẹ gbìyànjú kẹ́ súnmọ́ bí ẹgbẹ́ tí yín súnmọ́ bí ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín ń gbé ibi tí ọ̀rọ̀ dídò yìí lórílẹ̀-èdè Nàìjíríà ẹ kéde ìgbésẹ̀ pàjáwìrì lórí ọ̀rọ̀ ètò oúnjẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ń bínú lásìkò yìí ẹ sì mọ̀ pé tẹ́ bá lé ewúrẹ́ àbí ẹran tẹ́ bá lé kan ògiri tó bá bojú wẹ̀yìn ìyẹn ló máa ń lágbára jù. Edwin Clark òun ló sọ eléyìí lọ́jọ́ Ẹtì Friday ní ilé ìgbé rẹ̀ tó wà ní ìlú Àbújá níbi tó ti gba àlejò ẹnìkan tó ṣe bí ẹni jẹ́ ààrẹ ní àwọn ilé-iṣẹ́ kan tí pèsè epo àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè Nàìjíríà. Òun bẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ ṣé tẹ́ wá kí mi ní ilé mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá kí mi yìí ẹ jẹ́ kí n tún rán yín sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórílẹ̀-èdè Nàìjíríà àìfàìmọ̀ kó agbára wọn kó má lè gbé mọ́ o tó bá délẹ̀ pátápátá ó ní kí wọ́n sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbìyànjú kí wọ́n mú àwọn orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣẹ́ àti òṣì tí ó ń bá wọn fínra yìí ó ní kí wọ́n má gbàgbé o
látìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo kúrò ní nǹkan ti lọ dáadáa mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ní àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ti ń fi ara da àwọn ìyà kan tí wọ́n lérò pé lọ́jọ́ kan á dé òpin ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédé báyìí ó ní ẹ wò ó àdá wípé ọ̀rọ̀ ebi ló kan àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà báyò kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà kódà ó tún fi ẹ̀sùn kan Bọ́lá Tinubu wípé nígbà tí Jonathan yọ tiẹ̀ kúrò ó wà lára àwọn èèyàn tó kó àwọn èèyàn jọ láti pariwo sí Jonathan tó fi ìdápadà lọ́jọ́ náà kó má bàa wá rí bẹ́ẹ̀ nígbà tiẹ̀ náà yé kí ó gbìyànjú láti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Edin Clark ó ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Bọ́lá Ahmed Tinubu wípé gbìyànjú kó kéde ìgbésẹ̀ pàjáwìrì lórí ọ̀rọ̀ oúnjẹ torí ebi pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Daily Post ni mo ti rí láàárọ̀ yìí ó yá lóní wéréwéré ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti ṣe ń jẹyọ wípé àwọn amòfin àti àwọn ènìyàn kan tí wọ́n ń ṣojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti sọ nǹkan di mímọ̀ láti ẹnu ẹ̀ka ilé-iṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń ṣe ọ̀gá wọn níbẹ̀ ìyẹn Jamila Bio Ibrahim ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ìgbìyànjú ń lọ lọ́wọ́lọ́wọ́ láti rí pé a ṣe òfin kan tó máa ń gba àwọn ọ̀dọ́ bíi ìdá ọgbọ̀n ìyẹn 30% sínú ìṣèjọba lọ́lọ́kọ̀ òjọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibrahim yìí òun ló sọ eléyìí di mímọ̀ níbi ètò kan tí ó wáyé láti fi sàmì sí àyájọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè àgbáyé èyí tí wọ́n gbé kalẹ̀ láti ọwọ́ iléeṣẹ́ United Nations Development Program ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìbáṣepọ̀ iléeṣẹ́ tí ń rí sí ìgbéga àti ìlọsíwájú àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni wọ́n ti jọ jíròrò sọ̀rọ̀ nípa bí ọjọ́ iwájú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ mo ṣe fẹ́ rí. Níbẹ̀ ni Ibrahim ti wá tẹnubọ̀ ọ̀rọ̀ wípé ẹ̀wò ìgbìyànjú ti ń lọ láti ọ̀dọ̀ ìjọba tó wà lórí àlééfà báyìí láti fi ààyè gba àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí iwájú pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn tí ń ṣe lábẹ́lẹ̀ wípé láìpẹ́ láì jìnà àwọn yóò gbé àbádòfin yẹn tí yóò máa fi àyè gba àwọn ọ̀dọ́ lọ sí ọ̀dọ̀ àwọn aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wò ó ìrètí ó dà pé ó ti ń wà fún ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ a ti ń gbé ìgbésẹ̀ nípa òfin orílẹ̀‐èdè Nàìjíríà láti fi àyè gba ìdá ọgbọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ọ̀dọ́ sínú ìṣèjọba lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run kan ẹni tó ti ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹ jẹ́ kí n sọ fún yín pípa àwọn Kìrìsìtẹ́nì kì í ṣe ẹ̀ṣẹ̀ lásán kì í ṣe ẹ̀ṣẹ̀ lásán kódà ó tún ní ìjìyà ẹ̀ṣẹ̀ nínú gẹ́gẹ́ bí Bishop Matthew Coker olùṣọ́ àgùntàn ìjọ àgùdà ti ìpínlẹ̀ Sokoto ló sọ di mímọ̀ nígbà tó bu ẹnu àtẹ́ lu àwọn ènìyàn tí wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ náà ló sọ di mímọ̀ wípé kí ló dé àwọn èèyàn ń pa àwọn èèyàn ẹlẹgbẹ́ wọn ẹ sì ń jẹ́ kí wọ́n máa rìn yan pàǹdà ní ilẹ̀ Nàìjíríà lórílẹ̀-èdè Nàìjíríà láì kojú ìjìyà ẹ̀ṣẹ̀ kankan. Kúkà ló sọ gbogbo eléyìí mọ̀ pé gbogbo àwọn kan wọ̀nyí kò dára tó àti ohun tí wọ́n fi ojú àwọn Kìrìsìtẹ́nì rí ní apá àríwá ní lórílẹ̀‐èdè Nàìjíríà. ó wá rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n ti mú lọ sí ilé ẹjọ́ wípé ẹ wò ó bẹ́ẹ̀ ṣe mú wọn lọ sí ilé ẹjọ́ yìí àti àwọn èèyàn tí wọ́n sì ń rìn yàn fáńdá ní àyíká tí ẹ̀ lè rí nǹkan kan ṣe fún wọn ọlọ́mọ ẹ̀kẹ́ kábàámọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ fún àwọn ẹlẹ́sìn míì lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa yan fáńdá. àlùfáà Matthew Coker yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn lórí bí ó ṣe bu ẹnu àtẹ́ lu ìpànìyàn pàápàá jùlọ àwọn Kìrìsìtẹ́nì tó sì sọ di mímọ̀ pé ẹ wò ó kì í ṣe wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ nìkan ó yẹ kí ìjìyà ẹ̀ṣẹ̀ náà kó tún wà fún àwọn èèyàn tó bá ń pa àwọn ẹlẹ́sìn ní orílẹ̀-èdè Nàìjíríà. inú ìwé ìròyìn Vanguard ni bó ti jáde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé jáde fún mi ní àárọ̀ yìí. ẹ jẹ́ kí n lọ síbi tí àjọ tí rí sí ọ̀rọ̀ reluwé lórílẹ̀-èdè Nàìjíríà
àwọn náà máa ti ké gbàjarè síta wọ́n ní ẹ wò ó a ti kọminú lọ́jọ́ tó ti pẹ́ a tún kọminú lásìkò yìí ǹjẹ́ àní máa bá lọ báyìí wọ́n ké gbàjarè nígbà tí wọ́n sọ̀rọ̀ di mímọ̀ wípé àwọn oníwà ọ̀daràn kan àwọn ni wọ́n ń ba àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà ojú irin reluwé ni wọ́n ń bàjẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó jẹ́ ọ̀gá wọn fún ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ojú irin lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ ààbò ẹni làbò ìlú NCDC tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé-iṣẹ́ wọn ní ìlú Àbújá níbẹ̀ ni wọ́n ti fi àsìkò yẹn fi èròǹgbà wọn hàn sí àwọn aráabí ẹ dákun ẹ dábọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣọ́ ààbò tẹ́ jẹ́ ẹ gbìyànjú láti bá wa ṣe àtúnṣe ẹ bá wa rí ọwọ́ tún àwọn èèyàn tí wọ́n fẹ́ bà iṣẹ́ ọwọ́ wa jẹ́ nípa ti reluwé ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ ọ́ di mímọ̀ níbi ìpàdé náà ibi tí wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé ètò ààbò ó ṣe bẹ́ẹ̀ ó lágbára ó fẹ́ ṣe apá kan jà mọ́ ṣùgbọ́n a nígbàgbọ́ nínú yín gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò NCDC lórílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣe gbogbo ohun tẹ́ ẹ kẹ́ ṣe láti fi jẹ́ kí ètò ààbò ó rí ẹsẹ̀ múlẹ̀ nípa ti ọ̀dọ́ tiwa fún ìyẹn iléeṣẹ́ reluwé òun ni àwọn mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ṣe agbátẹrù fún àwọn aráabí yìí láti máa ba ohun tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ nípa ṣíṣe iṣẹ́ láabi yìí wọ́n dẹ̀ sọ di mímọ̀ síwájú wọ́n tún wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó ẹ fún wa ní ojúlówó information ìròyìn nípa àwọn aráabí yìí tẹ́ bá ti gbọ́ wípé wọ́n ń ṣe ìwà láabi ẹ tètè ta wá lólobó káwa náà lè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ìkíní yìí inú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí láàárọ̀ yìí tí mo sì ní kí n tètè ṣe bẹ́ẹ̀ kí mo wá sí etí ìgbọ̀nyín ẹ jẹ́ kí n fún yín lélẹ̀ kí n tó tún máa tẹ̀síwájú ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Aliko Dangote ti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó ní Elumelu wọ́n máa ti fi ọwọ́ sowọ́pọ̀ wọ́n ti fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí kíni lórí àìsàn màlẹ́ríà tó fẹ́ máa pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ ní ìpakúpa àwọn ní àwọn iléeṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn lórí iléeṣẹ́ kankan yìí tí ó fi mú àwọn alẹ́nulọ́rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé ẹ wò ó a gbọ́dọ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí ká má lè ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè tá a ti ṣẹ̀ wá Aliko Dangote Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó ní Elumelu ni wọ́n ti wá sọ di mímọ̀ fún ilé-iṣẹ́ ẹ̀ka tó ń rí sí ètò ìlera ìpínlẹ̀ àti ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ẹtì Friday àná níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé ohun tó wà lọ́wọ́ yìí tó wà nílẹ̀ yìí pẹ̀lú ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin àgbáríjọ àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà ilé aṣòfin àgbà lórí ti àwọn ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ nípa ti ètò ìlera àti àwọn obìnrin gbogbo pátápátá báyìí láti fẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ lórí wípé a fẹ́ ṣe ohun tí yóò mú wa gbàgbé màlẹ́ríà àti àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú àìsàn àrùn yìí lórílẹ̀‐èdè Nàìjíríà alákòóso fún ọ̀rọ̀ ètò ìlera ti ìpínlẹ̀ yìí òun ló sọ gbogbo eléyìí lánàá fún àwọn ènìyàn pé àwọn èèyàn tí wọ́n ti dìde ìrànlọ́wọ́ fún wa lélẹ́yìí o láti rí pé àìsàn yìí kò pa àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pátápátá àwa náà sì ti mọ iyì àti mọ iyì nǹkan tí wọ́n gbé síwájú wa yìí nígbà wọn ti dìde ìrànlọ́wọ́ àwa náà á ṣe dáadáa lápò ọ̀dọ̀ tiwa láti rí pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àrùn yìí kò ṣe bẹ́ẹ̀ kò gbìnlẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ní kódà àwọn ti kàn sí àwọn èèyàn kan tó wà lórílẹ̀‐èdè Cameroon pé ẹni náà ẹ jọ̀ọ́ ẹ wá ràn wá lọ́wọ́ láti ṣe àwọn ohun tó yẹ ká ṣe nípa ti ojúṣe wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìrànlọ́wọ́ tí Aliko Dangote Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó ní Elumelu tí wọ́n fẹ́ ṣe nípa ti àrùn màlẹ́ríà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ kí n lọ sókè lóhùn bí n bá dé ẹ̀yin ọmọ Yorùbá ìròyìn kan tí mo fẹ́ fún yín yìí òun ni ìjà lásìgbò tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ọba wọ́n mà ti ń sọ di mímọ̀ pé gómìnà tí mo fẹ́ mẹ́nubà yìí ó mà ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti bá àwọn ọba dá sí ọ̀rọ̀ lásìgbò kí ló fàjà gangan ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn bí n bá dé kí wá túṣu tẹ̀sán kòkò fún yín ẹ kú ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní
Ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Kódà ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ibi tá a roko ti sí, ẹ jẹ́ ká tẹ̀síwájú láti apá abẹ níbi tí a ti máa fún yín láwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ wò ó, eléyìí gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìrírí ẹ̀ fún yín ṣáájú pé gómìnà kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti dá sí ọ̀rọ̀ làásìgbò èyí tó ń ṣẹlẹ̀ láàárín ìlú Yorùbá, àwọn agbègbè kan tó jẹ́ agbègbè Yorùbá ní ìpínlẹ̀ rẹ̀. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè, ẹ jẹ́ ká wá gbọ́ eléyìí o, kí ló lè fà á kí àwọn ọba lọ́balọ́ba, àwọn ọmọ káàárọ̀ òjìrè kí wọ́n bára wọn jà ní ilẹ̀ àjèjì? Ṣó yẹ kó wáyé bẹ́ẹ̀? Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní àná òde yìí ni gómìnà kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti gbé ìgbìmọ̀ kalẹ̀ wípé ẹ wò ó, ìjà tó ń wáyé láàárín àwọn olórí ní ilẹ̀ Yorùbá tó wà ní ìpínlẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a tètè wá ọ̀rọ̀ kan fi ṣàdá o, ẹ jẹ́ ká tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kí àwọn ọmọ Yorùbá yìí kí wọ́n má bàa ṣe bẹ́ẹ̀, kí wọ́n má bàa sọ làásìgbò yìí di nǹkan míì mọ́ àwọn lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Kano, ìyẹn gómìnà Abba Yusuf, òun ló ṣe ìgbìmọ̀ kan tó jẹ́ ìgbìmọ̀ alátúnṣe sílẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀ láti dá sí ọ̀rọ̀ làásìgbò èyí tí ó ti fẹ́ máa fa wàhálà láàárín àwọn ọmọ Yorùbá ní agbègbè tí àwọn Yorùbá fi ìdí kalẹ̀ sí ní ìpínlẹ̀ náà. Wọ́n ní àwọn ìgbìmọ̀ yìí ni wọn yóò máa rí sí ọ̀rọ̀ àwọn ìjà tó ń wáyé láàárín àwọn ọba, àwọn igun ti ọba àti àwọn igun kan tí wọ́n pè ní igun ti ààrẹ ni wọ́n ń ja ìjà yìí. Ni gómìnà yìí bá ṣe bẹ́ẹ̀ ló bá dìde wípé ẹ wò ó, a gbọ́dọ̀ sọ wípé a jẹ́ ẹ̀yà Haúsá ká má lè bá àwọn ará bí yìí, ká má lè bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀ látàrí làásìgbò èyí tí ó ń ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì yìí. Eléyìí ló fà á kí gómìnà yìí fi wá ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò máa ṣe àtúnṣe, tí yóò máa rí sí ọ̀rọ̀ náà láti rí pé wọ́n pẹ̀tù sí aáwọ̀ yìí láti má fẹjú kẹ̀kẹ́ bí wọ́n ti ṣe lérò lọ ní ìpínlẹ̀ Kano. Wọ́n ní gómìnà yìí ó wá fún àwọn ìgbìmọ̀ yìí ní ọ̀sẹ̀ mẹ́rin wípé láàárín ọ̀sẹ̀ mẹ́rin tí mo fún yín yìí ẹ gbọ́dọ̀ ṣe ojúṣe yín, ẹ gbọ́dọ̀ mú àkọsílẹ̀ wá bá mi gẹ́gẹ́ bí mo ti ṣe béèrè fún wípé àwọn ọba yìí kí ló ń fàjà láàárín wọn àti àwọn tí wọ́n pe ara wọn ní ààrẹ versus ọba tí wọ́n ń jà yìí, tí wọ́n fẹ́ máa ṣera wọn bí ẹni ṣe bí ọṣẹ ṣe ń ṣojú yìí. Ẹ gbọ́dọ̀ bá mi wá kúlẹ̀kúlẹ̀, ẹ gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkò ká mọ ohun tí ó ń ṣẹlẹ̀ yìí ní àárín àwọn ọba yìí. Wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé lára àwọn ènìyàn kan tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà yìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá, ìyẹn Abdulsalam Abiola, ni ó ti wá pé àwọn Yorùbá yìí, àwọn ọba yìí àti àwọn ààrẹ yìí, igun wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan wípé má bójú wa jẹ́ ní ìpínlẹ̀ tí a wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ fi ọwọ́ sowọ́pọ̀, ẹ gba itọ́ ara yín dá mi, ẹ fi ọwọ́ sowọ́pọ̀, ẹ sì jẹ́ kí àlàáfíà kó jọba. Lótìtọ́ ti gbéṣẹ́ fún wa láti wá máa yín pẹ̀tù sí ọ̀rọ̀ aáwọ̀ yìí, ṣùgbọ́n àwa ta tún jẹ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀, ẹ má fa ìjà yìí bí ẹni fàágùn mọ́, ẹ má gbà bí ẹni gbàgbọ́ ọtí mọ́, ẹ wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí láàrin ara yín. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ délẹ̀ o, èmi ti sọ tèmi fún yín o, bóun yín kẹ́ gbọ́, bóun yín kẹ́ sì má gbọ́, ohun tójú yín bá rí ẹ̀yin kẹ́ faramọ́. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ń láǹfààní láti gbọ́ mi níbikíbi láàárọ̀ yìí,
níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá mọ àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ sí irúfẹ́ ìjà yìí, ẹ̀yin ẹ má pe Sunday Igboho láti wá dá sí eléyìí ó ti kọjá ọ̀rọ̀ Sunday Igboho. Ẹ má jẹ́ kí n tẹ̀ sọ bẹ́ẹ̀, eléyìí kò kan Igboho rárá, kò kan Ìbà Gani Adams rárá. Àwọn gangan ni kí wọ́n tún èrò ara wọn pa. Ẹ má jẹ́ kí Sunday Igboho kó dá sí ọ̀rọ̀ eléyìí, àbí ẹ má fà á Sunday Igboho sínú eléyìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká bá ara wa sọ òótọ́ ọ̀rọ̀ ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ ká bára wa sọ, ká má ṣe kíni, ká má ba ara wa lórúkọ jẹ́ ní ilẹ̀ mìíràn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jọ nípa ti ìròyìn àwọn ọmọ Yorùbá tí gómìnà kan ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ láti bá wọn dá sí ọ̀rọ̀ àwọ̀ èyí tí ó ṣẹlẹ̀ láàrin wọn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá àgbẹ̀yẹn. Ẹ jẹ́ kí n lọ síbi tí eléyìí tútù ṣẹlẹ̀ o. Wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìlú Ọ̀yọ́ ní eléyìí tútù wáyé o, níbi tí ọwọ́ ti ba àwọn 5 tí wọ́n sì ní kí wọ́n ṣe lọ dá wọn jókòó náà. Ilé ẹjọ́ magistrate Ìyẹ́gànkó ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fi ọjọ́ Ẹtì Friday àná pa á láṣẹ fún àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ kan wípé ẹ gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu èèyàn kan tí ń ṣe ẹni tẹ́ ẹ jọ ń gbé ẹlẹ́dìí àpò pọ̀, ẹ fẹ́ gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Ọlọ́run tí ò bá fún yín ṣe tó wá mú yín dé iwájú ilé ẹjọ́ májísírèètì yìí, òun ohun tó fẹ́ fi ṣe. Wọ́n ní orúkọ àwọn 5 yìí ni wọ́n pè ní Aliu Ahmed, ẹni tí ó jẹ́ ọmọ ọdún 23, Malọmọ Tairu ẹni 20 ọdún, Haruna Ishaq ẹni ọdún 25, Abdullahi Ishaq náà wà láàrin wọn, Abdulmumi ní Idrisi òun náà wà ń bẹ̀. Wọ́n ní àwọn 5 yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, ni wọ́n ti fi ẹ̀sùn lóríṣiríṣi kan lọ́rùn pé wọ́n gbìyànjú láti pa ẹnìkan, ẹni tí wọ́n ṣe adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà ọ̀gbẹ́ni Mudashiru. Òun ló ti sọ wípé òun ti gbọ́ tẹni ìkejì o, òun ti gbọ́ tẹni ìkíní o, níbi tọ́rọ̀ dójọ́ báyìí èmi fẹ́ pa á láṣẹ wípé níbi tí ọ̀rọ̀ dídùn yìí mi ò tí lè dájọ́ báyìí, ṣùgbọ́n ẹ lọ tọ́jú àwọn aráàbí yìí sí ọgbà àtúnwàṣe tó wà ní Agọ́dì ní ìlú Ìbàdàn. Mudashiru wá sọ di mímọ̀ títí dìgbà náà mo sún ẹjọ́ yìí sí ọjọ́ 21 oṣù kẹwàá ọdún tí a wà yìí láti sọ di mímọ̀. Wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ gangan ṣe ṣẹlẹ̀ rèé o. Wọ́n ní àwọn 5 yìí wọ́n lẹ̀dí àpò pọ̀ láti ṣe iṣẹ́ láabi yìí. Wọ́n ní arákùnrin kan tó lórúkọ rẹ̀ jẹ́ Olúwadáre ní ó mú ẹjọ́ wọn wá ní ọjọ́ 3 oṣù kẹjọ ní agbègbè kan tí wọ́n pè ní Aláràbà ní orílẹ̀ Ìgbọ̀n ní ìlú Ọ̀yọ́. Wọ́n ní àwọn aráàlú yìí ni wọ́n ṣàdédé rí wípé ikú ti pa arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulkadri Soliu látàrí bí wọ́n ṣe kíni wọ́n du bí ẹni du ẹran. Wọ́n wá ti wá ṣe iṣẹ́ ìwádìí, wọ́n wá rí pé àwọn 5 yìí gangan wọ́n gbìyànjú láti ṣekú pa arákùnrin yìí. Ó sì wá rí lápá kan ó dà wípé àṣe èròǹgbà wọn kó jọra mọ́ra wọn, wọ́n sì ṣekú pa arákùnrin yìí. Wọ́n ti délé ẹjọ́ ẹni bá sì ṣe ohun téèyàn kan rí rí ojú àárín ohun téèyàn kan rí, ẹ jẹ́ kí wọ́n fi wọ́n ṣe ohun tó bá wù wọ́n ní ilé ẹjọ́. Eléyìí ni màá fi máa káàdì ẹ̀ nílẹ̀ níbi tí ìròyìn kan ti ń sọ di mímọ̀ wípé ó tútù ṣẹlẹ̀ o, níbi tí ọkọ̀ kan ti ṣe bẹ́ẹ̀ tó ti gba ẹ̀mí lẹ́nu ìyá kan àti ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Mo ṣe ládùúrà nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí wípé ọjọ́ tẹ́bí bá ń pọ̀nà àní rìn lọ́nà. Eléyìí ló ní ṣe pẹ̀lú ìròyìn kan tí inú mi kò dùn sí látàrí pé ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ èyí tó bani nínú jẹ́ púpọ̀. Wọ́n ní arábìnrin kan àti ọmọ rẹ̀ obìnrin ní ọkọ̀ kan ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ ní agbègbè Pápáládúró ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ẹtì Friday àná. Wọ́n ní ọkọ̀ akẹ́rù yìí tó ní àmì ìdánimọ̀ KJA 166XJ òun ni ó ṣe bẹ́ẹ̀ ní ó overtake ọkọ̀ mọ́rúwá kan tí ó sì lọ kọlu arábìnrin yìí àti ọmọ rẹ̀ obìnrin. Ẹni tí ń ṣe agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìyẹn
ìyẹn Babátúndé Akínbíyì òun ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé wò ó ṣe ìṣẹ̀lẹ̀ náà ni mo ní kí n tètè fi tó ẹ̀yin oníròyìn létí o wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì Friday kódà òbí nǹkan bíi òwúrọ̀ lọ́jọ́ Ẹtì Friday ni ó ṣẹlẹ̀. Akínbíyì òun ló wá ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ yìí gẹ́gẹ́ bí tí ó lágbára púpọ̀ àti wípé ìwàkuwà awakọ̀ èyí tí ó wa ọkọ̀ akẹ́rù yìí òun ló yọrí sí bí wọ́n ṣe ṣekú pa àwọn aráabí yìí. wọ́n ní àwọn èèyàn tó wá kópa níbi ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ àwọn 4. wọ́n ní obìnrin 2 ọkùnrin 2 ni wọ́n lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí. obìnrin 2 tó ṣẹlẹ̀ sí wọ́n ní ojú ẹsẹ̀ làwọn ti pèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. wọ́n ní àwọn 2 tó kù wọ́n ti gbìyànjú gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí ó péye. Akínbíyì wá sọ di mímọ̀ sí iwájú pé ṣe rí òkú àwọn èèyàn 2 tó kù yìí àti ṣe bẹ́ẹ̀ àti lọ tọ́jú wọn sí ilé ìgbókùúsí tó súnmọ́ agbègbè náà. Akínbíyì lákòótán ó wá rọ gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe àmúlò ojú pópó wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ̀mí ò láàárọ̀ life no get duplicate. ẹ gbìyànjú tẹ́ ẹ bá ń rìn lójú pópó ẹ máa ṣe jẹ́jẹ́ o. ẹ má jẹ́ kí ohun tí ẹ ti ń gbé sára kó máa ṣe bẹ́ẹ̀ kó gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín o. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún àwọn ènìyàn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe àmúlò ojú pópó. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan tí màá fi máa kádìí ẹ̀ nílẹ̀. eléyìí tí ọwọ́ mi ṣẹ̀ṣẹ̀ bà lásìkò yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn ọwọ́ wọn mà ti dẹ̀ wọ́n mà rí ọwọ́ tó àwọn afurasí 3 ní ọdẹ òmu ayédáadé ìjọba ìbílẹ̀ ayédáadé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti rí ọwọ́ tó àwọn èèyàn kan tí wọ́n lọ jí ẹ̀yà ọkọ̀ wọ́n lọ vehicle party àwọn ni àwọn yàn láàyò. eléyìí ló jáde nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún àjọ àmọ̀tẹ́kùn ìyẹn Yusuf Ìdòwú fi léde. ó sọ di mímọ̀ pé ọwọ́ bá àwọn ará abíyé látàrí wípé àwọn gbìyànjú láti dẹ ọdẹ wọn dáadáa. nígbà táwọn yóò dẹ ọdẹ wọn kó ló báyìí ni wọ́n bọ́ sínú àwọn wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kà bolobolo wípé ẹ ṣe wá jẹ́jọ́ lótìtọ́ àti lódodo ni wọ́n lọ jí àwọn ẹ̀yà ara ọkọ̀ kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. wọ́n ní ẹ̀yà ọkọ̀ yìí tí wọ́n jí yìí ni wọ́n gbìyànjú láti lọ tà fún ẹlòmíì nílùú Àkúrẹ́. ẹ wò gbogbo ẹ̀ báyìí wọ́n ní ọwọ́ ti bà wọ́n sì ti kó wọn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo nígbà tí iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ọwọ́ ti bà wọ́n o àwọn èèyàn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n máa ń jí ẹ̀yà ọkọ̀ tí wọ́n máa ń lọ jìtà. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ yìí. ìyẹn ni ìròyìn tí a ní àǹfààní láti mú wá fún yín láàárọ̀ yìí. kí a tó máa lọ ẹ wò ó ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín. ẹ gbọ́dọ̀ yín lọ́lọ́kọ̀ òjọ̀kan bá a ti ṣe mú wá. ẹ gbọ́ ibi tí kékeré ẹkùn ti gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa bí wọ́n ṣe ní kó ṣe ipò tó jẹ̀ṣẹ̀ gùnlé yìí kó ṣe dáadáa. ìyẹn jẹ́ lápapẹ̀ yẹn sọ̀rọ̀ yìí ṣó ṣe bẹ́ẹ̀ ṣó ààrẹ rí sọ́ṣá. ẹ jẹ́ ká tún wá wo Edin Clark bóun náà ṣe sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣé lótìtọ́ ó gbẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó gbẹnu yìí sọ wípé ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó mo tẹ̀ ń yọra mi sílẹ̀ èmi gan yọra mi sílẹ̀ ebi gan ń pa àwa lásìkò yìí. a kàn ń ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe nípa pé àwọ̀ wa ń dán àbí àárín aṣọ wọ̀ ó dáa àṣà lè rin òwò ṣùgbọ́n nǹkan míì wà tó tún jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ap ní Edin Clark ó gbẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ gbìyànjú kó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe nípa ti ètò oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà. ìyẹn jẹ́ lápapẹ̀. ẹ tún wá wo ìròyìn kan èyí tí mo tún mẹ́nubà láàárọ̀ yìí èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn gómìnà eléyìí gangan tẹ́ ẹ̀ bá gbàgbé wípé látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀rọ̀ tó ń lọ ní ìkànnì tá a wà yìí fún ti ọ̀sẹ̀ yìí
ẹ rí wípé ọ̀nà kan èyí tá a tẹ̀ ṣe gbẹ̀yìn yìí à ń sọ wípé ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn gómìnà àwọn iléeṣẹ́ ààrẹ wọ́n tún lọ sọ pé àwọn fẹ́ lọ ra ọkọ̀. Ẹ tún wá gbọ́ eléyìí, àwọn gómìnà tí wọ́n lọ yan àwọn olùrànlọ́wọ́ aid tí wọ́n lọ yàn wọ́n púpọ̀ àwọn èèyàn tó yẹ kẹ́ lò bíi 20 ẹ wá ń gbà wọ́n wá pọ̀ lọ́pọ̀ ìjànturu 4,835. Kí ló dé? Ẹ wá ń san owó fún wọn lóṣooṣù. Kí ló dé? Ẹ jẹ́ ká à ń gbọ́ ọ̀nà láti mú àdínkù bá àwọn ohun tó ń gbówó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà kó lè tún àwọn orílẹ̀‐èdè Nàìjíríà náà. Ẹ wo ọ̀nà tí wọ́n tún ń gbé gbà báyìí. Eléyìí ló jẹ́ káwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ké gbájà. Kí lèyí náà rí sọ sọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ ká jọ pé yẹ̀wò lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ yìí. Èyí tá a wá fi parí ẹ̀ òun ní ti àwọn ọba, igun àwọn ọba versus igun ti àwọn ààrẹ, ibi tí wọ́n ti ń bára wọn fà á ní ilẹ̀ kan ìyẹn ìpínlẹ̀ Kánò. Gómìnà yìí tún wá ṣe bẹ́ẹ̀, ó tún wá gbé ìgbìmọ̀ àtúnṣe kalẹ̀ sí ọ̀rọ̀ lásìkò tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ṣó yẹ kí lè máa ṣẹlẹ̀ láàrin wa? Ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀, kò yẹ ká máa bára wa jà. Bí a ṣe máa ṣe kí ni, bá ṣe máa dá dúró, bá ṣe máa ní ìlọsíwájú nílẹ̀ Yorùbá ló yẹ kó jẹ wá lógún. Ẹ jẹ́ ká bára wa sọ níbi tó yẹ kí a ti bára wa sọ. Èyí tó bá jẹ́ èyí tẹ́ fẹ́ dá sí ńbẹ̀, ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Àwa náà wà bí láti bá yín gbéyẹ̀wò lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ojú ni mí ò mi kì í ṣàìmọ̀ fún lóko àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ètò yìí ẹ bá wa pín dé ibi tó yẹ kó dé kí wọ́n lè mọ ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá, fún ayọ̀ lásì máa ṣe nǹkan burúkú ò ní ṣe wá láṣẹ Ọba mi aláwùrábí. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.